ìròyìn tí ó tẹ̀ wá lọ́wọ́ ní yàjóyàjó tó ń lọ ní orílẹ̀-èdè Yorùbá. Ìyá wa Mojúpọ̀lá Onítìrí Abíọ́lá wọ́n ti wà nílùú Ìbàdàn lọ́wọ́lọ́wọ́ báyìí pẹ̀lú olórí Adélé. Ìkéde dídé Adélé lánàá ni ó wáyé, ṣùgbọ́n láàárọ̀ yìí ni ó tẹ gbogbo àwọn ènìyàn létí. Ní báyìí àwọn ológun àwọn ti wà ní olúlé iṣẹ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí, bó tẹ̀ jẹ́ pé àwọn ọlọ́pàá orílẹ̀-èdè Yorùbá ẹ sọ fún àwọn ọlọ́pàá tó jẹ́ orílẹ̀-èdè Nàìjíríà tó wà ní olúlé iṣẹ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kí wọ́n kúrò ń bẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ báyìí, torí àwọn ọmọ ológun wa wọ́n ti wà ní olúlé iṣẹ́ ìjọba wọ́n ti wà ní ilé iṣẹ́ ìjọba ti olúlé iṣẹ́ orílẹ̀-èdè Yorùbá nílùú Ìbàdàn lọ́wọ́lọ́wọ́ báyìí. Òmìnira Yorùbá 2022 rédíò ti orílẹ̀-èdè Turkey àti Amẹ́ríkà lẹ ti ń bọ̀ wá, ti Ìjìnlẹ̀ Mídíà ní orí YouTube òun náà ni ẹ ti ń gbọ́ wá lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ̀yin tẹ́ wà nílùú Ìbàdàn ẹ tú àyà kẹ́ lọ sí olúlé iṣẹ́ ìjọba ti ìpínlẹ̀ Ọ̀yọ́ kí ẹ lọ yẹ wọn sí, ẹ lọ ṣùgbọ́n àwọn ènìyàn wa tí wọ́n wà ní olúlé iṣẹ́ ìjọba nílùú Ìbàdàn lọ́wọ́lọ́wọ́ báyìí. Ìjọba Délé ó ti wà nílùú Ìbàdàn lọ́wọ́ báyìí. Lónìí ti ṣe ọjọ́ 13 oṣù kẹrin ọdún 2024, ọjọ́ 13 oṣù kẹrin ọdún 2024. Ìjọba Adélé ti orílẹ̀-èdè Yorùbá wọ́n ti wà nílùú Ìbàdàn lọ́wọ́lọ́wọ́ báyìí. Ìyá wa Modúpẹ́ọlá Onítìrí Abíọ́lá pẹ̀lú olórí Adélé, gẹ́gẹ́ bí ẹ ṣe wò ní móhùnmáwòrán láàárọ̀ yìí tí wọ́n ṣe kéde dídé Adélé àti ìbẹ̀rẹ̀ ìjọba ìgbàkóso orílẹ̀-èdè Yorùbá ní ìlú Ìbàdàn ní àná ni wọ́n ṣe. Lónìí báyìí àwọn ọmọ ológun wa wọ́n ti wà ní olúlé iṣẹ́ ìjọba ti ìlú Ìbàdàn lọ́wọ́lọ́wọ́. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ń wò wá lọ́wọ́lọ́wọ́, ẹ bá wa pín ètò yìí, ẹ bá wa share ẹ̀, ẹ bá wa pín kẹ́ ẹ bá wa share ẹ̀ pátápátá. No going back, orílẹ̀-èdè Yorùbá ò ní padà ṣe pẹ̀lú Nàìjíríà mọ́ láéláé. Ó ti di àfẹ́yìn tí eégún fi ṣọ. Gbogbo ọmọ Yorùbá, ìdúró sí ìbẹ̀rẹ̀ òsì fún ẹni tó gbódómì. A fẹ́ mọ̀ bí ẹ̀yin ọmọ Ìbàdàn bí ẹ ṣe dúró tó lénìí, la fẹ́ test litmus test lélẹ́yìí. A fẹ́ wò bóyá lóòótọ́ lè ṣetán fún ìtúsílẹ̀ àbí ẹ ti ṣetán fún ìtúsílẹ̀. Lóòótọ́ bẹ́ẹ̀ dúró orílẹ̀-èdè Yorùbá ti dúró, gẹ́gẹ́ bí màmá wa Modúpẹ́ọlá Onítìrí Abíọ́lá bí wọ́n ṣe ṣe àlàyé rẹ̀ wípé gbogbo èèyàn 10 nílẹ̀ Yorùbá, orílẹ̀-èdè àwọn náà ló máa ṣe orílẹ̀-èdè Yorùbá o. Ẹ̀yin tẹ́ ẹ bá ṣetán láti dúró, ẹ náà ni ọmọ orílẹ̀-èdè Yorùbá. Ẹ̀tọ́ wa ní abẹ́ òfin àjọ àgbáyé. Bẹ́ẹ̀ ni